yín mo dọ̀tí ara mi nínú Islam ni ṣùgbọ́n tẹ́ bá ní pé ń sìn ẹ fẹ́ fúnra yín sìn ẹ fẹ́ jẹ́ speaker fáwọn Islam àwọn blogger tẹ́ fẹ́ invite yẹn wọ́n bá yín dá sí at the end ẹ̀yin àfáà kọ́ bá di pé ọ̀rọ̀ Islam ni a parí ẹ̀ kẹ́yìn blogger fílẹ̀ fún wa ẹ̀yin blogger fílẹ̀ blogger kò ní fílẹ̀ fún yín gbà yẹn alájà yìí kí mo kàn fún ẹ wọ́n nìyí o mi ò ní kọ́ mọ̀ ṣe nǹkan tó fẹ́ ṣe o continue ẹ̀yin lórí Islam obìnrin ẹ máa gbúrò mi ẹ wo ẹ mọ̀ pé mi tí bá ti wà lórí social media tá bá ti bẹ̀rẹ̀ ó rọ̀ mí lọ́rùn kí n lo wákàtí 8 lórí ìjókòó lórí social media tí bá lè fi alájà kìkì ìwọ ni màmá kóbo tí bá lè ti ń kóbo ẹ báyìí bí spiritual bá ti ń gbé orúkọ lórí Islam obìnrin kan wá ni màmá yàbẹ̀ ara ẹ jọlẹ̀ mi o tó bá ti kọ̀rọ̀ kọ́ sọ̀rọ̀ speaker dẹ̀ ni mí èmi ò kí ẹni pé mi ò kí ọgbọ́n fídíò mi ò kí lọ straight mo lè lọ báyìí kí n jà báyìí tí spirit bá ti gbé lórí Islam kan báyìí wá màá gbọ́dọ̀ torí kò sọ lórí Islam yẹn tí kò ní kọlọ fi lára nù yín lẹ́yìn méjì péré ni mi ò lè kóbò ní òní kankan ìyẹn ni Bàrítìdé àti mistura ìyàwó Àṣàfà ẹ lè sọ pé torí pé jẹ́ ọmọ àwo lọ́kọ ẹ̀ ọmọ àwo ni mí kò ní àṣìṣe kan níwájú mi àtó ti bíyá ẹ̀yin tó kù gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ yín àṣírí wà lọ́wọ́ wa o kò bó àti kí ó tún yín síta o ẹ tètè pé kẹ́ ẹ bá sọ̀rọ̀ àwọn respect Ramadan kò sí. yà á kojúmọ́ gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ ṣe rí ibi ṣe wà yìí mi kì í yájú sí èèyàn mi kì í disrespect èèyàn wà láìláàzìm amúdẹ̀mọ̀ wípé most èèyàn tó bá jẹ́ celeb àbó lórin ẹ máa rí pé tọ́rọ̀ mi bá ṣẹlẹ̀ wọn ò ní dáhùn everybody máa keep mute wọn ò ní sọ̀rọ̀ wọn ò ní reply àwọn nǹkan tó bá ń sọ nípa wọn because àwọn yẹn máa ní why tó ń dáhùn tó bá dáhùn kíní kan àwọn wọ́n máa ń sọ bẹ́ẹ̀ bí ṣe wà yìí ọmọ pàṣọ ní mí but mo like wàhálà bí òṣùpá ni téèyàn bá gbé wàhálà wá bá mi ẹ sọ yìí pé kíní kan ẹ máa gbogbo àṣírí olórin lè máa tú àwọn kan lẹ̀ ní tú ẹ máa tú gbogbo ẹ má sọ pé àwọn kan lẹ̀ ní tú gbogbo ẹ ní kẹ́ tú èmi gangan ẹ tú mi tí bá wà láàrin wọn ẹ tú mi kò mí ìnáwó because ẹni tó bá ṣe nǹkan tí ò dáa ẹ jẹ́ ká sọ ńgbà táyé dẹ̀ ti gbà bẹ́ẹ̀ ń sìn báyé ṣe gbà nìyẹn ṣẹun sàn àwọn kankan mi wà tó pé ẹlòmíì máa ṣe a máa gbójú ẹlòmíì máa ṣe yàn kọ̀ pé láàrin ara wa ok problem ti ẹ nìyẹn ṣèbí gbogbo àlọ́ bọ́ lòun lé adẹ̀lẹ́ lọ́n ta máa jábọ̀ fún so ọlọ́run ló máa dájọ́ gbogbo wa ẹ bá tú àṣírí wọn ìyẹn ò ní kọ́ rí wọn lọ́nà kan lagi mọ́ wọn lórí bẹ́ẹ̀ tá àṣírí ìyẹn ò ní kọ́ má pẹ́ lòmíì lélẹ́rẹ́ láti yọ ọlọ́tí sọ pé wọ́n dá àwọn kan gbọ́kàn lọ́kọ̀ àwọn kan lọ play o lójú méjèèjì o tọ́pẹ́ tá bá ní ká máa my god wọ́n ẹ má jẹ́ kí ká má sọ yẹn but èmi fúnra mi tẹ́lẹ̀ mo ti fẹ́ kàn sọ pé mo ti fẹ́ sọ̀rọ̀ ara wa ká bára wa sòótọ́ ọ̀rọ̀ bọ̀ tó bá jẹ́ pé ilẹ̀ máa sọ ẹ ṣèrànlọ́wọ́ ni o ayé yẹn á da ẹ jọ bóyá kẹ́ ẹ sọ ṣe understand but tẹ́ bá ń tẹ́tì mi kémi ìrora ṣe kinní kan no it's unfair now ńgbà táwọn kì í ṣọmọdé lóòótọ́ ìjù mi lágbàlagbà níyìn that very woman ńgbà tóun fẹ́ blog níjọ́ kìíní àná àbí gbogbo èyí tó ń ṣe náà lẹ́yìn ìgbà yẹn àìmọye nǹkan tó ṣe àìmọye nǹkan tí woman yẹn ṣe tí mo mọ̀ báyìí tí mo ní which is very tó worst tí woman yẹn ṣe àwọn tó ṣe é sí tí mo bá wọn sọ̀rọ̀ kí ló dé ẹ yọ jáàbù yín ẹ máa ṣe bí ayé ṣe normal ẹ má jáàbù sórí àbí kẹ́ máa sọ Islam kẹ́ máa fi Islam mix up mọ́ nǹkan tẹ̀ ń ṣe no ẹ má fi sí nígbà tá a tún sọ ńgbà yẹn tá a tún sọ pé kíní kan táwọn kan ní wa tó bá fà ṣé o apologize ni kò apologize kàkà bẹ́ẹ̀ ó tún fà wá kan sínú ni mi ò rí wọn rí ná èmi àti wọn sọ̀rọ̀ wọn náà but mo gbọ́ àwọn ọ̀rọ̀ wọn lórí fóònù dáadáa tí mo ní evidence mi lọ́wọ́ mi ready láti sọ pé mo fẹ́ yẹ̀yẹ́ anybody bó kọ̀ dùn mí nígbà tí mo rí àwọn information yẹn tí mo wá rí àti tí mo gbọ́ tí mo tún rí àwọn èèyàn tó tún sọ pé mo kọ gà ìyẹn àwọn náà àṣọmọdé tó bẹ̀rẹ̀ tó jẹ́ àgbàlagbà àṣé kinní kan àṣerú ẹ̀ lẹ́yìn fóun náà ọmọ pàṣọ ni mí but mo like wàhálà bí òṣùpá o ẹ má tẹ̀rẹ̀ tèmi pẹ̀lú wàhálà o fóònù